nǹkan tèmi rò báyìí mo rò pé bóyá kí èmi kí n bá yín pé wọn àbí. bá mi ṣe kéde kò ṣe kéde ọ̀dáadáa ṣé wọn náà kọ́ ló dá gbogbo orúkúdú yìí lẹ́nu ṣé wọn kọ́ ló dá gbogbo wàhálà yìí lẹ́nu oníṣekúṣe ọmọ oníṣìnà oníranù onírèkùnrin jọ tó lọ ìgbà tí èmi bẹ́ẹ̀ ní irú iṣẹ́ báyìí kí ló dé tí wò ṣe reject ẹ̀ tó bá jẹ́ pé kò ṣe pé ìwọ náà ní nǹkan tó fẹ́ ṣe tí ò bá ṣe kó ní tiẹ̀ lọ́wọ́ kí ló dé tó ṣe kọ́ iṣẹ́ yẹn ní oṣì lẹ́sẹ̀ oore wu ọ̀lẹ́ àbí bó kàn ṣe rọ́pọ̀ opportunity ẹ̀ báyìí o kàn sáré o grab ẹ̀ straight ni. torí olórí burúkú àti obìnrin táyé ẹ ti bàjẹ́ òun nìkan ló lè ṣerú nǹkan báyẹn fún ọkùnrin. bọ́dọ̀lá màá. ká ló pẹ̀lú olórí burúkú. mo ń ṣàlàyé pẹ̀lú olórí burúkú. irọ́ o mo ń ṣàlàyé ọ̀rọ̀. ó ṣàlàyé ọ̀rọ̀ ló wá fi mí wé lórí burúkú ló sọ wípé ayé tèmi ti bàjẹ́. bọ́dọ̀lá. mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀ sí finish ni mo ti ń wá bí jù náà mo ti wá ń kí ẹ jù ṣe bẹ́ẹ̀ mi ni mo máa ń gbéra mi wá bá ẹ ní ṣọ́ọ̀bù ní gbogbo ìgbà tí mo máa ń sọ̀rọ̀ mi fún ẹ àbí sí finish ti wà láàrin ẹ̀mí àti ẹ àti ríra wa tó lọ ṣe rí mi fílẹ̀ ọpẹ́ mi lọ́lọ́rí burúkú àmọ́ òṣì yẹn kò yọ máa dánù yẹn kò sí wàhálà àti ríra jù mo ti ń wá sí bíbá yìí. ẹ wò lẹ́nu ṣàníyànjú. wọ́n fẹ́ lá mi lọ́kọ ṣé o rò pé mi ò mọ̀rọ̀ gbanú ẹ̀ ni nǹkan tí mo ṣe yìí kò ń ṣe pé mo mọ̀ mọ̀ ṣe ni mo fi test.